nínú prógráàmù tá a ṣe gbẹ̀yìn mo ní ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rọ̀ ilẹ̀ Ìbàdàn ó ti dàbí ègbèrè ọ̀sẹ̀ tá a ṣe ń pàkan nìkan rú o tó jẹ́ wípé gbogbo ẹ̀ ó dá lórí ètò ìdìbò láti yan gómìnà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń fi èrò àti ìwòye tí wọ́n ṣọwọ́ pàápàá jùlọ lórí àwọn ọ̀rọ̀ tó ń jà rìnlẹ̀ lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí nípa kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Seyi Makinde ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìyẹn right honourable Debo Ogundoyin àti àgbà òṣèlú tóun náà ń wòye láti di gómìnà lọ́dún 2027 nínú ẹgbẹ́ òṣèlú APC tó tún jẹ́ àgbà oyè nílẹ̀ Ìbàdàn ìyẹn Sharafadeen Ali. Oríṣiríṣi àwọn èèyàn wá ń fi èrò àti òye tí wọ́n sọwọ́ wọn kálukú ń wòye bó ti yẹ kó rí bó ṣe máa rí ní tó máa ṣẹlẹ̀ àti tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ṣé ìgbàgbésẹ̀ rántí pé ọ̀rọ̀ jáde látẹnu ẹni tí í ṣe Ayọ̀fáyọ̀ ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì nígbà kan wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ń pète pèrò láti rọ kábíyèsí ọba Ládọjà lóyè kó lórí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kó tó wá di wípé a tún ń gbọ́ ròyìn míì sọ wípé kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba sẹ́nitọ́ Rashidi Adéwọ̀lú Ládọjà àwọn náà ń bẹ àwọn olóṣèlú kan lọ́wẹ̀ àti àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti yẹ àjámọ́ gómìnà Seyi Makinde nídìí. Ṣé ẹ rántí jẹ́ ìgbàgbé pé ṣáájú ni ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọ́kọ́ ṣe ètò ayẹyẹ àti gbé adélé àwọn àgbà oyè méjì lórí láti sọ wọ́n dọba gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin àti àṣà ilẹ̀ Ìbàdàn. Lára àwọn olóyè yẹn ò ní Sharafadeen Ali wà tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọdọba ṣùgbọ́n Sharafadeen Ali kò sí lórí ìjókòó láti gbadé lọ́jọ́ tí ayẹyẹ ìfúnniládé wáyé kódà kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àwọn kò sí lórí ìjókòó. Àwọn èèyàn wá wò pé àtijọ́ tí ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá kéde olóyè àgbà Sharafadeen Ali gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Ìbàdàn báyìí pé Sharafadeen Ali yóò tún wá lẹ́tọ̀ọ́ láti dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ bí ṣùgbọ́n tá a padà rí ni wípé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti padà náà kéde Sharafadeen Ali gẹ́gẹ́ bí olùdíje sí ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Tọ́kàn fi ẹ̀jẹ̀ pé a tún ń gbọ́ ìròyìn míì pé irọ́ pátá ni o pé ẹgbẹ́ òṣèlú kéde ẹnìkan kan gẹ́gẹ́ bí consensus candidate. Kí ló wá fẹ́ ṣẹlẹ̀? Bẹ́ẹ̀ làwọn ará ẹkùn Ọ̀yọ́ ẹkùn Ìbàràpá ẹkùn Òkè Ògùn làwọn náà ń pariwo pé àwọn ni gómìnà kan o àwọn náà fẹ́ ti gómìnà. Lára àwọn tí wọ́n ti ń wòye láti jáde ní ẹkùn Ọ̀yọ́ ẹkùn Òkè Ògùn Ìbàràpá láti rí ẹni tí í ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ ìyẹn Debo Ogundoyin àtàwọn míì ẹ̀gbọ́n níbo ni kíní ọ̀hún fẹ́ já sí lórí ibi tí wọ́n fẹ́ já sí yìí tẹ̀gbàpọ̀rọ̀ òṣèlú kẹ́tẹ́ ni oníkálukú ọmọ wo géèmù oníkálukú ọmọ wo ọgbọ́n tó lè lò ète tó lè lò ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan máa wo ète tá lè lò ọgbọ́n tá lè lò ìgbésẹ̀ tá lè gbé tá lè fi jẹ́ ló wá ń mú oríṣiríṣi àwọn ọ̀nà jáde ilé ìtìbò ti sọ ṣáájú níbo lọ̀rẹ́ fẹ́ já sí kí ló máa tẹ̀lé ẹ̀yàn ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa fi ìwòye àti èrò tí wọ́n hàn pé ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ o dùgbẹ̀dùgbẹ̀ ni o kò lè tí ì sí ẹni tó máa sọ pé ibi tó máa já sí rèé pẹ̀lú nǹkan tí ń ṣẹlẹ̀ tá à ń gbọ́ àti ti ń lọ. Ilé náà ló mú ìyálájé courtroom ló jẹ́ kó náà sọ sí i kí ni ìyálájé courtroom wí kí ìyálájé courtroom sọ ẹ jẹ́ àfarabalẹ̀ kájọ gbọ́ bí ó ti ṣàlàyé àti sọ̀sọ̀
kí n má pọ̀ lọ́rọ̀ ẹ̀jẹ̀ àjọgbọ́n ṣùgbọ́n tí tó mú wá fún yín nígbà wípé àǹfààní wà o láti kéde láti ṣe ìpolówó ìfọnrere iléeṣẹ́ àti okòwò yín lórí ìkànnì yìí àwọn èèyàn wò wá káàkiri àgbáláyé lórílẹ̀‐èdè nàìjíríà àti lókè òkun tó túmọ̀ sí wípé bẹ́ẹ̀ bá polówó lórí ìkànnì yìí kò sí àní-àní ń bẹ o dandan ni kó jẹ́ ìtẹ́wọ́gbà kó rìn jìnnà kó sì káàkiri àgbáláyé ẹ̀ sì rí yàtọ̀ sí ẹ bá ti darapọ̀ mọ́ wa àwọn tó ti darapọ̀ mọ́ wa tó ń tẹ̀síbi àti polówó iléeṣẹ́ wọn lórí ìkànnì yìí wọ́n ń dúpẹ́ wọn yìn Ọlọ́run eléyìí náà làwọn sọ pé káyìn náà darapọ̀ mọ́ wa o ẹ pè wá ẹ bá wa sọ̀rọ̀ kájọ sọ̀rọ̀ papọ̀ oríṣiríṣi pákéjì ló wà lọ́dọ̀ wa eléyìí tí a bá wò pé ọba iléeṣẹ́ àti okòwò tá à ń ṣe mu òun náà ni á lò tí ẹ sì rí yàtọ̀ eléyìí tí ọ̀pá mẹ́rin tó ta sánsán bí ó kọ iléeṣẹ́ wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iléeṣẹ́ ọ̀tá sánsán media international kẹ́ẹ̀kì bá wa sọ̀rọ̀ láti ṣèpolówó àti kéde náà ní 07063291779 lẹ́ẹ̀kan sí 07063291779 ẹ pè wá ibikíbi tẹ́ ẹ bá wà á ṣe sọ̀rọ̀ papọ̀ kí ẹ sì rí yàtọ̀ ilé ìtọ́ dáa nílé iṣẹ́ àti okòwò yín ó yá ẹ̀jẹ̀ á gbọ́ ọ̀rọ̀ tí ìyálájé kọ́ọ̀tù ètò agbọ̀n tó pọ̀ gan-an. ẹlẹ́yìn ni wa ṣàlàfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ti ṣe wà yìí ọ̀rọ̀ òṣèlú náà ló gbé mi jáde síta mọ́lẹ́mì ìyálájé yìí náà rẹ́ mọ̀ ngánà bá bọ̀ ọ̀rọ̀ èmi àmọ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi ṣe ẹ̀rẹ́ ni ọ̀rọ̀ bá tábà lónìí ẹ̀dá pẹ̀bá sọ fún nítàn kó má fi ṣe bínú ṣùgbọ́n kó lọ rè túbẹ̀ ṣe ni ní ìpínlẹ̀ Ọ̀yọ́ la mà ti gbà àwọn awuyewuye lọ́tún lósì kábíyèsí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bàbá wa Rashidi Adéwọ̀lú Ládọjà àgbóríṣiríṣi ọ̀rọ̀ wọn pé wọ́n ní àwọn igun gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Seyi Makinde wọ́n ní wọ́n fẹ́ rọ̀ yín lóyè mú ní ààbò wa ni kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ àti wọ́n ń gbá wuyewuye wọ́n tún pé kìnìkan wọ́n ní House of Assembly Speaker ìyẹn Honourable Débọ̀ Ògúndoyin ó pé òun lọ rí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nígbà kan wípé òun lọ fi ọ̀rọ̀ lọ̀ wọ́n pé òun lọ sọ fún wọn èròǹgbà ọkàn rẹ̀ wípé òun fẹ́ dìbò fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá pé ọ̀rọ̀ wọn ní ni o wọ́n wá pé Olúbàdàn wá pé kí Honourable Débọ̀ wípé kó lọ rè rí àwọn kan lẹ́kọ̀ọ́ ẹni tó àwọn tó wá lọ rí lẹ́kọ̀ọ́ yẹn wọ́n ní àwọn yẹn wá sọ pé Wùmí Anthony kò tí ì lè kàn ó tí ì lè jẹ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n ká lè fọ́n pé lábẹ́ àsíá APC ẹ mọ̀ yìí pé wọ́n yẹn sọ yẹn pé àwọn tó lọ rí ní ìpínlẹ̀ Èkó yẹn àwọn ọmọ ẹgbẹ́ APC ni wọ́n wá sọ pé òkè nǹkan tó wá ṣẹlẹ̀ ní wípé a lè fún ọ ní tíkẹ́ẹ̀tì gómìnà ṣùgbọ́n ká lè fún ní House of Representative yẹn rep ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó á fún ẹ ṣùgbọ́n tó wá ní àwọn kankan tó tún wá ṣe àfọ̀ ní 1 billion ṣé gbogbo owó tó ná láti dìbò àwọn alágbèélẹ̀ fún a máa sponsor ẹ̀ dẹ́gbẹ́ ìgbà náà wà padà lọlé ṣé wá rí gbogbo àwọn tó jọ wà ní tẹ́jọ́ wà ní ilé ìgbìmọ̀ aṣòfin yẹn àfẹ́ ní kankan ní 250 million wọ́n ní kẹ́ lọ impeach gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn gọ́vnà Seyi Makinde ọ̀rọ̀ yìí lágbára ó pọ̀ ó ti ń jà rànràn látàárọ̀ ṣùgbọ́n kíní kan ni èmi expect kí Honourable Débọ̀ ìyẹn speaker Ọ̀yọ́ state kó dá orúkọ ẹni tó lọ bá tá ló lọ bá ń bẹ̀ ṣe ẹlẹ́mi èdúró nídìí wọn ni wọ́n pé tá a lẹni torí tó bá mọ̀ pé o fẹ́ wẹ̀ o fẹ́ ní ọkọ̀ọ̀kan pé lóòótọ́ náà rẹ̀ ṣẹlẹ̀ tó sì fẹ́ ká gbà ọgbọ́ kò síbẹ̀ níyàn ṣe lè tóbi tó láyé tàbí ṣe lè ga tó ẹ dárúkọ pé lágbájá báyìí ni mo lọ bá ìyẹn ni màá gbàgbọ́ torí gbà tó bá ti lè dárúkọ definitely tí gbogbo wọn sì rìkọ́ọ̀dù ẹ báyìí tó sọ pé lágbájá báyìí ni èmi àgbàgbọ́ tó òṣèlú bá ti ń bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn àhesọ ọ̀rọ̀ àwọn lẹ́mọ àwọn àràbù àwọn tó mọ flying kite ní ọmọ máa fly káàkiri ni tó lè jẹ́ pé àwọn igun méjèèjì wọ́n lè máa gbá géèmù fúnra wọn nítorí náà èmi fẹ́ kí everybody wa kó ní sùúrù ẹ̀yin tẹ́jọ́ olóṣèlú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ má ti sáré máa gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ yọ Seyi Makinde ó ti dìbò second time ó ti wọlé kò ní pẹ́ ṣe tán ẹ̀dá kò torí tó lọ ẹjọ́ ogúnlé ayọ̀ mélòó ló kù kí ló fẹ́ yọ Seyi Makinde fún ìyẹn ni mo ti ẹ̀rọ fún kílẹ̀ náà fẹ́ yọ ó ti ń lọ already kílẹ̀ fẹ́ mọ dára yín láàmú sí bẹ́ẹ̀ la tún gbọ́ tí inú wọn lẹ̀ ti ń jẹ lódù sí yẹn gómìnà ìjẹta ní ìpínlẹ̀ Èkìtì bàbá wa Ayọ̀ Fáyọ̀ṣe táwọn náà sọ wípé wọ́n ní Seyi Makinde fẹ́ yọ bàbá wa Adéwọ̀lú Ládọjà ẹ̀yìn Olúbàdàn tilẹ̀ Ìbàdàn mo ní
táwọn kan tiẹ̀ ti fi ń ṣe yẹ̀yẹ́ lọ́yọ̀ọ́ mo ní wọ́n sì ráyè Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ dákun nítorí ìtọ́lọ́ bàbá wa ìjọ bàbá wa Adéwọ̀lú Ládọjà ìjọ wọn dé orí oyè tẹ́ ìjọ wọn ẹ dákun tó ẹwọ láyé kíní ọ̀rọ̀ ìgbà tí wọ́n jẹ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ńgbà yẹn àti Akálà láyé ìgbà yẹn àti bàbá Adédùbú ńgbà náà léjọba ìyẹn ni wọ́n ń bá mọ́ o ìyẹn ti kọjá o ẹ yọ wọn ẹ̀ṣà yọ wọn lóye torí kíni lórí àpèrè bàbá wọn ẹ dákun nítorí ìtọ́lọ́ ṣẹ́rí gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wàláhì mi ò gbàgbọ́ èmi mọ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Seyi Makinde kò lè yọ kó tiẹ̀ wọ́n tiẹ̀ lè rò wípé àwọn tiẹ̀ fẹ́ yọlú kí ló fẹ́ yọ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn fún ibo làwọn ààrẹ ọ̀rọ̀ ti ń jáde mo mọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò lè sọ wípé àwọn fẹ́ yọ bàbá wa Adéwọ̀lú Ládọjà wọn ò lè sọ bẹ́ẹ̀ láíláí bẹ́ẹ̀ sì rèé èyí tá à ń gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ impeach gómìnà Ọ̀yọ́ Seyi Makinde àfi tí Débọ̀ bá jáde báyìí tó bá dárúkọ pé lágbájá lòun lọ bá lágbájá ló sọ pé káwọn ọ̀rọ̀ lóye ni màá tó gbàgbọ́ sí náà màá sì kàkọ́rọ̀ òṣèlú torí tó ṣèlú bá ti bẹ̀rẹ̀ báyìí òṣèlú o ẹni máa bá wọn ṣòṣèlú o a ní sẹ́ǹsì tó mórí pé wàláì yá sí ẹni tó bá máa bá wọn ṣòṣèlú ó ní láti ní sẹ́ǹsì ni torí ẹ̀ máa fi pé tí ó bọ́ ṣiṣẹ́ ni oríṣiríṣi nǹkan ni wọ́n máa sọ ìgbà táwọn kan sọ̀rọ̀ mo wá ń bèrè pé dákun nítorí ìtọ́nà tálẹ̀ yín wọ́n rò wípé ẹ̀yin bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tálẹ̀ fíìpù wọ́n fẹ́ sọ fún bá ní ìbábà Sàràfàdíìnì Àlí ni ọmọ rẹ̀ ní láti tipẹ́tipẹ́ mo nílò tán wọ́n jọ wà pọ̀ ní lóòótọ́ ṣùgbọ́n Olúbàdàn ipò tán wà ipò àgbà ní ipò gẹrẹjẹ gbogbo àwọn olóṣèlú pátápátá gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá tó bá fẹ́ kí ọba mọ̀ nípa àníyàn onígbà èròǹgbà ọkàn òun pé mo fẹ́ du oyè báyìí mo fẹ́ gbogbo wọn pátápátá ní ilẹ̀kùn ọba máa ṣí sílẹ̀ ààfin máa ṣí sílẹ̀ tí wọ́n lọ bẹ̀ láti lọ rè rí kábíyèsí wa ní ọba wa ní nílẹ̀ Ìbàdàn ní láti lọ lè fi èròǹgbà ọkàn wa hàn pé bàbá èmi náà fẹ́ dupò báyìí o bó ṣe kánsẹ́lọ̀ ló bá fẹ́ lọ fún wọn ó lọ sọ́dọ̀ kábíyèsí tó bá wù ọ́ wọn ò jẹ́ wọlé ṣùgbọ́n káwá mọ̀ bó bá fẹ́ lọ fún gómìnà ìbá àṣẹgbẹ́ gbogbo ẹgbẹ́ pátápátá kẹrin tó ní kàkùbá lọ́lẹ́ ọ̀kọ̀ọ̀kan wọ́n mọ̀ sí pálásì ńlẹ̀ ní ọba gbogbo wa ní nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Ìbàdàn ẹ dákun nítorí ìtọ́lọ́hún kì í ṣe pé wọ́n lọ rẹ́ nìkan ó ti di kíní kan wọ́n ti woro sí woro kò mí ní wípé ọba Sàràfàdíìnì Àlí tó súnmọ́ wọn kó wá sọ pé dandan òun làwọn fẹ́ kódà mo tiẹ̀ ti ń gbọ́ fèrèfèrè gan wọn kábíyèsí sà ẹgbọ́n wọn ni wọ́n tiẹ̀ ti fún yín wọ́n ní àwọn àsọtẹ́lẹ̀ kan ti jáde pé orí àléfà bàbá yín tẹ́ lọ yìí onígbà náà wọ́n ní tẹ́ bá ti débẹ̀ wọ́n ní kẹ́ ẹ sọ́ra ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú nǹkan kan bí nǹkan kan tó bá ti rí bẹ̀ bàbá ipò gẹ́rẹ́jẹ́ láwà ìdákùn nítorí tọ́lọ́hún ẹ pẹ́ o adé ò pẹ́ lórí o bàtà pẹ́ lẹ́sẹ̀ o ìrùkẹ̀rẹ̀ á dé kínní àṣẹ á pẹ́ lẹ́nu bàbá ìdákùn ìrora ṣe ẹ̀yin ọba Sàràfàdíìnì Àlí ẹ pẹ̀lẹ́ sá ẹ pẹ̀lẹ́ bó ti yẹ pé ẹ ti ẹ lọ àtẹ́ǹdì ẹ lọ gbadé ṣùgbọ́n ọba náà nìyí ẹ lọ ọbẹ̀ ní ẹ lọ gbadé ẹ gbadé ọba nìyí ọba Sàràfàdíìnì Àlí ẹ ǹlẹ́ a tún gbọ́ pé àwọn kan ń pè yín nínú ẹgbẹ́ tẹ wà nínú ẹgbẹ́ APC wọ́n láwọn kan ń pè yín lọ́dàlẹ̀ mo ní wọ́n á pè yín lọ́dàjẹ́ ẹ mọ̀ ìdí tán fi ń sọ bẹ́ẹ̀ tán fi sọ bẹ́ẹ̀ nítorí wípé tíkẹ́ẹ̀tì tẹ́ ẹ fi jẹ sẹ́nítọ̀ tẹ́ ẹ lò lọ́wọ́ tẹ́ ẹ fi jẹ sẹ́nítọ̀ ẹ̀yin kọ́lẹ̀ wọlé primary Sọjí Àkànbí ló wọlé ṣùgbọ́n ṣe wá ní Teslim Ọlọ́run náà ló mú Teslim nítorí pé ní ètò ìdìbò tó kọjá Teslim hijack party structure ó wá gàbálẹ̀ kò ṣe bẹ́ẹ̀ mọ́ mo ti dáríjì náà ó wá gàbálẹ̀ party structure gbogbo tí ò yẹ kó dù ó wá ń pín kódà ohun tá a gbọ́ ni wípé tíkẹ́ẹ̀tì ọ̀hún gan wọ́n lọ fi bá ọba Sàràfà wọ́n lọ fi wọ́n fún yín lé ni wọ́n fi bá yín lọ lé ni wọ́n fi calculate ni wọ́n lọ́lọ́run ló mú Teslim Fọlárìn wọ́n lòun ló pè yín kẹ́ ẹ wá jẹun ẹ jẹun tán ẹ yó tán ẹ wá tún mú lọ́wọ́ dání abẹ́rẹ́ rí nǹkan wọ́n fún yín tíkẹ́ẹ̀tì kẹ́ ẹ sẹ́nẹ̀tì ẹ di sẹ́nẹ̀tọ̀ tán ẹ tún bá dupò gómìnà tó wù látọkàn abẹ́rẹ́ wá rí nǹkan báyìí ayé mọ̀ níkà àti ẹ̀wọ̀n bóyá orin Sọjí Àkànbí ló ń dájọ́ láàrin yẹn kò tiẹ̀ yé wa ṣẹlẹ̀ dára ẹ̀dọ́ wa máa wòran ni kéèyàn ṣe primary kò wá wọlé kán wá gbé wá ní wọ́n wá ní gbé fún ọ kílẹ̀ tó mọ́ wọ́n ti wá di kíní wọ́n ti sọ bá di bá méjì wọ́n wá gbé fún yín ọba Sàràfàdíìnì Àlí ẹ má bínú kádé ó pẹ́ lórí sa ẹgbàdé irúkẹ̀rẹ̀ ó dé kíní àwọn kan tiẹ̀ sọ pé ó yẹ kẹ́ ẹ ti resign ní l'Àbújá ẹgbọ́n
wọ́n ló yẹ kẹ́ ẹ ti resign l'Abuja. Mo ní bóun ni wọ́n bó sì wá resign l'Abuja tàbí kẹ́ ẹ resign as ọba ṣé wàá resign as ọba ni kò tí ẹ yé wa gan ẹgbọ́n ṣe ok ṣé ẹ resign as ọba ni ọba ni yàn rẹ̀ di oṣù pé ẹgbadé ìyẹn kọ́ mo tiẹ̀ ń lọ àyàbá tiẹ̀ nìyẹn mò ń padà bọ̀ mi ò tí ì dé lọ́jọ́ mi àmọ̀ sọ̀rọ̀ ilé lórí tọ̀ lórí ọ̀rọ̀ bàbá wa Fáyọ̀ṣe irúnmọlẹ̀ tí ń jẹ núdùsì mo rí pé ẹ ṣe ìpàdé alátìlẹ̀kùn mọ́rí ṣe pẹ̀lú ọba wa àmọ́ tẹ́ ẹ sọ ṣùgbọ́n mo mọ̀ pé mo ń gbá géèmù burúkú ẹ mọ̀ ẹ ti ẹ̀ mọ̀ géèmù gbá ẹ ti pẹ́ ní òṣèlú ju kẹ́ ẹ mọ̀ gbá géèmù lọ ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ní pé ẹ jẹ́ kálàáfíà ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n náà kọ́ sọ pé ọ̀nàrẹ́bù Débò Ògúndòyìn wọ́n ló ti gba owó ọ̀nàrẹ́bù Débò Ògúndòyìn ní òun ò gba owó pé wọ́n fi lọ òun sọ pé òun ò lè dá Seyi Makinde sẹ́ pé mi àti Seyi Makinde ó láwọn ti jọ lẹ̀pọ̀ ní sẹ́ pé gómìnà òun ò tún ní dẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ipa wọn ti jọ wà tipẹ́tipẹ́ ni ṣẹ́rí gbogbo ọ̀rọ̀ yìí tó ṣèlú bá ti ń bẹ̀rẹ̀ láàmú gbóríṣiríṣi ọ̀rọ̀ ọ̀nàrẹ́bù Débò bóyá kẹ́ ẹ dárúkọ àwọn tẹ́ ẹ lọ bá gangan ẹ dárúkọ àwọn tẹ́ ẹ lọ àwọn tó sọ yẹn tó fún yín ní 1 million àṣàkọ́ mi tó kó Nàìjíríà sọ fún yín ní 1 billion pé kẹ́ ẹ lọ́wọ́ kẹ́ ẹ gbà kẹ́ ẹ fi pamọ́ sápò kẹ́ ẹ tó mọ fáwọn kan ní 25 million wọ́n lẹ wá kọ̀ a nídìí láti mọ orúkọ àwọn yẹn ẹ̀yin tẹ́ ẹ lọ bá gangan a nídìí ẹ̀ ìyá wa Excellency Ambassador Dr. Yeye Florence Abiola Ajimobi, God bless you. Ìyàwó Ọlọ́run kò jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Ẹ kú àtúnṣe. Mo rí pé ìmọ̀mọ́ náà ti yá tètè sọ̀rọ̀ pé àwọn ò mọ̀ nípa àwọn ò tiẹ̀ rẹ̀ gbọ́ àwọn ò mọ̀ nípa pé wọ́n fẹ́ rán gómìnà kan lóyè kò jọ àwọn ò mọ̀ nípa pé wọ́n fẹ́ rán Seyi Makinde lóyè. Yeye Florence ní àláwọn ti tàwọn o àwọn ò bọ́ ṣe fẹ́ rọ̀yàn ni àwọn ò tí wọ́n impeachment kẹ̀ báàbò àwọn ò tiẹ̀ mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ò tiẹ̀ lọ́wọ́ sí àwọn ò ń ṣara ẹ̀ rárá ẹrù tí ìbá sì ṣe tiwọn kọ́ mọ́ gbèsè nu ọ̀nà tiwọn yóò dá fún yín ìyá wa yóò kú dá fún yín kọ́lọ́mù Olódùmarè kò ṣàánú fún wa èmi fẹ́ rọ̀ wá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé ẹ dákun àwa ń lẹ àwọn oríṣiríṣi àwọn lẹ́mọ́ àwọn ìròyìn eréfèé ìròyìn òfegè ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ àwọn flying kites oríṣiríṣi ẹ dákun nítorí ìtọ́lọ́run lásìkò tá a wà yìí ẹ jẹ́ ká ṣe kí ni ká dẹ̀lẹ́ o kábíyèsí bàbá Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ pẹ́ lórí àlífà fún wa o adé ó pẹ́ lórí o ìròkèlè ó pẹ́ lẹ́sẹ̀ bó ewu tí ẹ bá gbogbo tá a bá wá rí ìròkèlè ó pẹ́ lọ́wọ́ o tá a bá rí àwọn kan tí wọ́n wá ń pé bíríkótó tí wọ́n ń pè bíríkótó wọ́n fẹ́ domi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́ láàmú. Òkè Ìbàdàn yóò dẹ̀yìn náà láàmú kóníkálùkù ṣèjọba ẹ̀ kóníkálùkù ó ṣiṣẹ́ palace is free and it is open fún anybody láti lọ fi èròǹgbà ẹ̀ hàn èmi wàá mọ̀ bí a lóòótọ́ àbí ẹgbẹ́ bàbá wa Ládọjà ṣé lóòótọ́ lẹ́yìn pé kí Débò pé kó lọ sí Èkó kó lọ rí ìbáwọn kan bẹ̀ ẹ wá ní pé tó bá lọ bẹ̀ ọ̀rọ̀ tó bá ti sọ ní final èmi rò pé lẹ́mọ̀ ni ayé sọ̀rọ̀ ni bàbá wa Adéwọ̀lú Ládọjà òṣèlú yẹ yín jù bẹ́ẹ̀ lọ ẹ pẹ́ fún wa kò ní jù bẹ́ẹ̀ lọ màá tún máa